Gbàdámọ́sí jọ sáré wá sókè gbòkè wá ṣe. Omi yìí mà ni o máa yọ látẹ̀ẹ̀kan kódà gan owó tẹ̀ ti fún mi látẹ̀ẹ̀kan. Kí ló lè ṣe lọ ní yọ lókè náà? Ó lè bá mi sọ fún olókè pé owó ìlú ń sàlẹ̀ àdúgbò bá ń sọ fún wọn. Kí n bẹ́ẹ̀ sọ fún olókè yẹn ní iṣẹ́ tèmi. Ọ̀gá pẹ́sọ̀. Àní èrò. Tàbá ní èrò a lè wọlé. Tẹ́ bá wo ìsàlẹ̀ gbogbo sọ̀rọ̀ ní pátápátá èrò kún bẹ́ẹ̀ bí omi ni. Ebi mi náà fojú ara mi rí àwọn tó wà ní sitting room bíbá lásán gan kò nóhùn ká. Ṣé mo kó mo sọ fún yín pé a máa nà wọ́n tẹ́rù ń báyìí. Ẹ̀yin ẹ̀yin fi gọ́ta fi nà wọ́n. Erí pa nà wọ́n fúláàtì ni kò sójú ó nu eléyìí. Pátì dídá ó fẹ́ máa ta bíọ́bíọ́ ó fẹ́ lọ díbò gbé kò mọ̀ pé mo ti plot kámẹ́. Mo fà gbà àwọn wèrè èmi kí ni burúkú yìí. Ò dáa. Iṣẹ́ kí ni mo gbà? Gómìnà ṣe mú sọ fún yín pé ibi tí n bá ṣe house campaign dé nígbà wọn á gbà ó hàn àbí ó hàn báyìí. Àìsùn ní òru mo fi bàtà yé wọn jẹ́. Jẹ́ ká fi gbogbo yẹn sẹ́gbẹ̀ẹ́ kan nǹkan tó tún jọ mí lógún sí ni pé èmi gan rí i pé fàájì ń lọ everybody pé ló fi ètò fine. ti tó wọn náà nǹkan tó wà very very special tó wà important tó ń bọ̀ láti Abuja mo fẹ́ kẹ́ bá mi ṣe proper arrangement sílẹ̀ fún wọn. Gómìnà bó lè ṣe ń sọ̀rọ̀ báyìí eléníyàn ni ẹ máa bùjẹ́bù dànù ní jẹ́ ti kó síta gan wà lè ná tán lọ́dún kan lẹ́nu oúnjẹ pọ̀ lẹ́gàn bó ṣe ń jẹ tó bẹ́ẹ̀ ni wọ́n tún sèmí lọ́wọ́ nìyẹn màálù mẹ́wàá ló wà lẹ́tọ́ ti pa ẹ jẹ́ kó máa bọ̀ wọ́n ti pa màálù márùn tó wà ń lẹ̀. wọ́n ti pa àní mẹ́wàá míì tún wà lẹ́ táwọn míì tún kó wá sí ó wà lẹ́ báyìí live tí wọ́n ti pa àdéhùn máa pa wọ́n torí èrò yìí ń dé sí ni táwọn bá jẹ́ láti Àbújá kí àwọn míì wá láti France káwọn kan wá láti Germany káwọn wá láti London wọ́n á jẹ wọ́n á tún dì lọ sílé èmi ni mo sọ bẹ́ẹ̀ kódà woman leader wa gbà tó ń bọ̀ àwọn èèyàn kéńtì lè fi láti àwọn tó ń tó gbà.
Terrible. Oh, that's beautiful. I go on plane land. Dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ṣé ìwọ náà rí pé mo ṣe plan yẹn kó work? Otherwise, when I'm political opponents, you know, you can never predict them. Kó má jẹ́ pé ibi ọmọ náà máa sọ pé àwọn ti fẹ́ múyàn. Torí àwọn ṣe wò pé it would be nice you just go and stay abroad. Yeah, adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, we have been elected. I told you. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, don't worry. Nǹkan tó máa ṣe. Mi ò wá fẹ́ kó rìn gbèrègbèrè o. Ṣáàdúró sí láwùjọ, okay? Máa ní kí Daniel wá gbé ẹsẹ̀. All right, my darling. Táíwò ni. So, bá ṣe ń lọ sí Silence, this airport one mile straight. Kó lọ pick her up for me, okay? Daniel. You know who my daughter is? Báyìí ọba sọ̀rọ̀ ẹ̀ máa ka ná aládàbílẹ̀ ọ̀rá tó ń ṣẹlẹ̀ ẹ̀yẹ́ fi súnmọ́ yín kí mi náà tẹ̀ gbẹ́nu sí gbogbo ẹ̀ ló ń lọ yìí kí mi náà ló máa ń gbẹ́nu sí gbogbo kan ló máa gbẹ́nu sí. Ayífájí tó wà bí kọjá ẹ̀mí ẹ̀ àwọn ni nǹkan tó wà nílẹ̀ yìí kọjá nǹkan tó kàn lè sọ pé. Ẹ bàbá tí tèmi ò bá lè ṣe lè yẹ fún mi kí mi náà lọ sábẹ́ igi kí n lọ já ìpẹ́kulẹ̀ tí mo máa ń jẹ. Ayé táwa ń ṣe lọ́nbẹ̀ àkọjá ìta lè jọjú kó ọ̀pọ̀ máa dùgbò àlè máa wù yín ràn kí a jẹ yín àná ti wù àwọn pòṣẹ tẹ wù àyẹn tẹ́lẹ̀
one love la jọ ń lò pẹ̀lú ara wa o. Gbà. Lọ sábẹ́gi. Bàbá ẹ ṣé gan. Well done, sir. Ẹ wá náà, kí ló dé tí wọ́n fi ṣe yín ni? Kí ló tó fi jẹ́ pé ọjọ́ kan ò lè wá báyìí kẹ́ máa náwó? Àlàyé bọ́ọ̀lù ń bẹ̀ kí ló ń ṣe ẹ̀? Ṣé ó méjì rẹ ni? Èjì rẹ Adébáyọ̀. Jẹ́ kó mọ̀. Ọmọ máa fọ̀ jàre. Ó ti yé mi. Ó ti yé mi. Ìyá ní kó máa náwó anyhow. Ó ti yé mi bẹ́ẹ̀. Àwọn ìwé gangan ló jẹ́ kí n wá síbí báyìí. Ìyá àbẹ̀wò alẹ́ ti pọ̀jù kí ló ṣẹlẹ̀ ó ṣe dólógún torí owó èlò gan la jẹ́ tó ń wá káàkiri. Ìyá mi lẹ́nu. Ejima, mo sọ fún yín nígbà tẹ́ wá gba àwọn ọjà yín ni pé mò ń lọ sọ́jà. Ìyá àbẹ̀wò aláyé pọ̀ o èlò gan ló ta fẹ́ fún yín tẹ̀ ìkàn jọ alẹ́ nu káàkiri. Ó yẹ máa kéré 3,750 ni. Àlàyé má wọ̀rì, màá fẹ́ 5K. Máa fẹ́ mi gbà àtọ̀yàyà. Ó ṣe jàre ọmọ mi ọmọ ológo. Ẹ ní sùúrù Ejima ìdúró ná. Wá ìyá ibẹ̀ àbí kí ló ń pè ẹ́? Ṣé lórí 3,750 ló ṣe gara wá síbí báyìí tó ń pariwo òṣì? Ó dẹ̀ gbé ṣánlẹ̀. Ìṣirò lọkọ dídó. Má bínú. Lórí 3,750. Ẹ̀wọ̀ ògo ló ń dun ọlọ́tí. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣeun. Ẹ káàbọ̀. Lórí 3,750. Owó ni. Ejima ìwọ náà ni ìjà tó bá kọ́ olórẹ́rìn sùn ó dẹ̀ dé òdẹ̀ kó párò ń ṣe bíi pé Ọlọ́run. Ẹni sùn owó yóò ṣẹ́kù sẹ́yìn owó mi ò tí ì pé. Mi gbọ́ èlò ní ìyẹn ká dáadáa. 3,500 lélẹ́yìn owó. Wá sábàlá jẹ pé ìkúlẹ̀ rẹ̀ àbẹ̀tẹ̀ máa wà. That reminds me. Mo àti fẹ́ gbàgbé kẹ́ Bọ́lákẹ́. Ma. Ní lè jìjọ jáde mọ́. Okay ma. Màá fẹ́ kí o lọ sí ọ̀dọ̀ party leader. All right ma. Kí party leader lọ sí ọ̀dọ̀ Ìyálájé. Kó sọ fún wọn o. Okay. Pé kó lọ kó owó yẹn fún Ìyálájé. Kíṣẹ́ yẹn lè rìnlẹ̀. Kó rántí sọ fún wọn jọ nítorí Ọlọ́run Okay ma, mo ti gbọ́ ma. Sórí tó bá ṣe ń lọ sìn ọ̀dọ̀ party leader ni kó lọ. Mo ti gbọ́ ma. Ẹ má gba geography ẹsẹ̀ kiri ìgboro. Mo ti gbọ́ ma. Lọ jíṣẹ́ tí mo rán ẹ. Ṣó ti gbọ́? But mommy. How far kini kí ló ń fa? Who ló fọwọ́ sí? Oliver twist yẹn. Sórí nínú òwò àti Ìyálájé mi ò mọ ẹni tó láìkì owó jù. Owó rẹ̀ ikú rẹ̀ ní kí ló dé? Bó ṣe wá ń sìn tí bá tún pín ẹ̀rọ lẹ̀ pé wá o mo fẹ́ rán iṣẹ́ o. Ò ní sọ pé mọ́mí ẹ ti fún mi lówó láàárọ̀ wàá tún sọ pé kí n mówó wá. Ó ga fún ẹ gan o. Èyí tó fi ń pín ẹ̀ Fọlákẹ́ nìyẹn kò sọ́ọ̀bẹ̀ lẹ́kọ̀ọ́ ló yẹ kó máa fún. Always ask for more. Ṣáàgbà. All right ma. Ẹ ṣé ma. Okay. Ọ̀dà wa ló ṣe o. Ọ̀dọ̀ pátì ni ìdàbí kò lọ o. Ẹ má gbàjọ́ kíláàsì ẹ̀sẹ̀ ní gbóró kiri o. Iṣẹ́ yẹn lè dúlẹ̀ o. How can you come pick me up with this jalopy? You rubbish wo nìyẹn. Mo dẹ̀ ń sọ̀rọ̀ látẹ̀kàn ó dẹ̀ kọ̀pá kọ́ sí mi. Are you not the one I'm talking to? Why declare that all uncan? Madam, at least kò sí mo tó bad ni mo tó lé nu láti wá. So you want to sọ mọ́tò tó bad àbí tí ò bad? I'm telling you that you shouldn't have come pick me up with this car. Ṣé dáàdi mọ̀ pé mọ́tò tó wá fi gbé mi ni? I'm sure if he knew, you would not have allowed it. Die, money kill you. You die, money kill you.
Ṣebí kẹ́ ṣá ti délé ni. Ṣebí kẹ́ mi ṣá ti délé ni. Can you just imagine what here to any manner of approach? You're not even sober. You cannot even apologize. In fact, I am just very, very angry right now. I am very angry. So you welcome Timothy Sevlele. You just came to humiliate me. Just look at it. I can feel like me was that important. Okay, I know what to do. Idiot. You're not even saying anything. Oh, mommy, Lord, you. Did you just look at me like that? Oh, mommy, Lord, you. Show mommy, Lord, you. Hello? Huh? You know what? You know what? You know what? You need to drop me now. Are you deaf? I know how to treat you. Why drop me if you are gonna have to pick me up. I'm not even joking. I'll call Dad. My Jack Homo. Idiot! Stop this car! I mean, stop this car! It didn't do any money. Go stop motor. There's car. I'm going steering the well. Park! Park! Park this car! Nonsense. Park! My body is emotional. About take it easy now. Drama all I perform. Draw. Wait. You got what do I say that was one? Iṣẹ́ ńlá ilé fún wa ọmọ kan dúró jẹ́ kó rìn síwájú díẹ̀ ká mú straight kó yẹ irinṣẹ́ complete nìyẹn. But it's not up to this. Hello, Daddy. Daddy. Is this the kind of welcome I deserve? I want to tell you if you want me now. Daddy, I'm angry. I'm a bit like no moto yen. Yeah, good. Okay. Yes. But so for driver yin, ko lọ gbé G-Wagon nílé kó wá fi gbé mi. I'm not even joking. I'd rather walk. Ó pè mí kí n fẹsẹ̀ rìn délé than kí n wọnú mọ́tò yẹn. Ẹ ṣe máa wọ ní wáṣẹ tún ní. Àwọn yẹ kí lè balance relation. Are you not even happy I'm coming? See, I am hot. Esi mọ́tò yẹn ò ṣiṣẹ́. That car is not good. It's not fine. Idiot to the driver. The guy is just silly. It's silly. Come on, wait. Dad, I'm out. Nonsense. I expect him me one more to it. I don't want me.
ṣé wọn bá yín dòwò pọ̀ ni mo bá yín dòwò pọ̀ ni ẹ sọ fún mi náà ẹ wà wọn tí mò ń bá wí ẹ dẹ̀ fi mú mu sìgá ṣe fẹ́ bá mi lórúkọ jẹ́. princess kí ló ń ṣẹlẹ̀ òde ní sùúrù ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀. no ẹ má sọ pé kí n ní sùúrù ẹ má sọ pé kí n farabalẹ̀ ilẹ̀ tẹ́ ta fún mi gbàngélù àwọn client mi fẹ́ bẹ̀rẹ̀ ṣẹ́ ń bẹ̀ wọ́n disturb wọn ṣe fẹ́ bá mi lórúkọ jẹ́ ni ṣe fẹ́ rán mi lọ sẹ́wọ̀n ni ẹ sọ̀rọ̀ náà. princess àwọn àti olè jàǹdà kò ń ṣe níta àtijọ́ ń ṣe business ọmọ tá a máa ṣe fún adi next week a máa wo nǹkan tá a máa ṣe. ìyẹn ló kéré jù nǹkan tó wà nílẹ̀ yìí. ó bẹ́tà kẹ́gbọ́n nǹkan tá a máa ṣe sí o action ni mo fẹ́ ṣe ti gbọ́. kí ló máa ṣe princess. bàbá mo kàn wá bí tẹ́ fi mí síbẹ̀ ni o mo ṣe ráwọn mọ́tò méjì kan tọkọ tẹ̀lé ra wọlé lọ sórí sáìtì nìyẹn bàbá mo ní kí sáré wá gbé yín débẹ̀ ni o mo ní wá já yín tán ni o torí àwọn ilé tó bá lọ lọ́mọ yín lọ bàbá. ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ wọ́n máa lọ sí junction yẹn a máa mú ẹ bẹ́ẹ̀ tó ti yẹ. kò ní séwu. hello makanaki ẹ bá mi bá dé johnson àti gbogbo ẹ̀yin tẹ́ bá wà fẹ́ pátápátá ìsìn ẹ bá mi bẹ̀. lórí ta yìí wọ́n bí èèyàn. wọ́n ọ̀rọ̀ kọ́ màálù kan ní tó lọ́wọ́ bá wọn lọ́wọ́ bó ti lọ. ẹni tó máa ní tiwa ní ẹbí ó máa gbà wá kó yẹ wá pé olùkọ́ ẹ̀ lọ́wọ́ lórí ta yìí. ẹ máa dé máa gbà. àwọn ló ṣe.
kò ní bọ́ sí kí ni kí ló ń sọ lẹ́nu tí ó dùn yìí náà a kì í dín fámọyọ̀ lọ́bẹ̀ ẹnu báyìí la máa fi mọ tẹ́sítì ọbẹ̀ gbogbo wàhálà tá a ṣe àbí èèyàn kan ló bá àwọn náà ṣètò yìí pé gọ́vnà wọ̀ mọ́ àwa sọ pé káwa máa sun àyìn a máa ṣe é ni àdẹ̀tí ṣe ọlọ́run dẹ̀ ti fàṣẹ sí. ṣé yẹn ló ń sọ ni èmi gangan ní kẹ́ bí èmi ní kẹ́ bá mi kẹ́dùn tèmi torí bàbá mi láti gba campaign láti rójú wọn nílẹ̀ tọ́wọ́n bá ṣe meeting láàárọ̀ wọ́n á ṣe lọ́sàn-án bọ́n ṣe lọ́sàn-án wọ́n á ṣe lálẹ́ kódà wọ́n tún ṣe meeting òru àrójú wọn lẹ̀ àárí bàbá mi bá sọ̀rọ̀ so what are you saying. Bíọ́lá má sọ̀rọ̀ báyìí ṣé ẹ mọ situation tí wọ́n máa wà nínú ilé wọn ọ̀rọ̀ ọmọ là ń sọ ń pa ẹ̀. kí ló fẹ́ ṣẹlẹ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ owó yóò lè rárá ìwọ ló kàn ń fà ló ń pùṣì ẹ̀ abó bá mi gbọ́ ni. ó sú mi o. ẹ gbà mí ẹ̀yin ó dà pé ẹ understand ẹ jọ tí fóònù kankan náà méjì tó bá sọnù báwo lára yín ṣe máa rí ká tó sọ pọ́ mọ́. má gbé yẹn wá o fóònù títí ẹ gangan ló máa sọnù because ìwọ ló ń lo iPhone èmi ò ṣàtìrí pẹkẹlẹ mẹ́sì lèmi ń lò kò lè sọnù ìwọ ni tí fóònù ẹ bá sọnù ọmọ classic phone ló ń lò àbí ìwọ ń tiẹ̀ tó bá jẹ́ fóònù tiẹ̀ ló sọnù mo mọ iye ọjọ́ mo mọ iye ọ̀sẹ̀ mo mọ iye oṣù kódà mo mọ iye ọdún tó máa fi dáwó sínú kóló kówó fóònù tó pé. ẹ wo ẹjọ ẹ fi yọ lẹ ẹ fi yọ lẹ. from January to December báyìí ni màá fi dáwó yẹn. ìwọ kò sí wàhálà ẹjọ máa ọmọ yìí olówó ọmọ bàbá olówó ẹjọ ń tún Ọlọ́run ibo là ń lọ báyìí tó ra kàn ń tẹ̀lé yín ni àmọ́ ibi tẹ́ ń gbé wa lọ. ìwọ àti ta ni. àwa àti ẹ náà ni. inú àkáǹtì wo ló fẹ́ kọ yẹn sí. èmi ń kọ. ṣorí ìwọ ń tiẹ̀ màá rà fún wọn ìwọ ṣù ọ ń tiẹ̀ ìwọ ṣòro wù. kò sí problem sẹ kò sí problem ọmọ rárá activities still lọ ẹ fọkàn yín balẹ̀ kò séwu bó lè ṣe ń bẹ̀rù báyìí ok tí o bá dé wíwá tálẹ́jọ́ wà ẹ lọ sí ọ̀dọ̀ Mr. Gbadamosi tẹ bá dọ̀dọ̀ ẹ rí nǹkan tí mo sọ pé program ti ń lọ ẹ fọkàn yín balẹ̀ sẹ́ẹ̀ máa ká ọkọ̀ tó ń ṣẹlẹ̀ yẹn máa ká ọkọ̀ máa rò pé bóyá a ní ṣe kọ́kọ́ ń a máa ṣe kọ́kọ́ ní o ní tó ṣẹlẹ̀ yóò di wa lọ́wọ́ rárá o ẹ máa ká ọkọ̀ máa purọ́ fún pé àbí kọ́kọ́ no kò sí tó jọ yẹn o program tó máa dùn tó máa láyìn bí mo yóò tẹ máa ronú lọ ṣe ronú yẹn ẹ máa lọ máa ṣe bákanbákan ní àwọn ọkọ̀ lẹ́ka lọ máa dùn pé ókè lọ́kọ́ ti ṣẹlẹ̀ sí wọn no kò sí tó jọ yẹn o ibi tó bá lọ yàtọ̀ nípa akíkanjú náà ok bẹ́ẹ̀ mi kàn ṣe wà ọ̀dọ̀ gómìnà ni mò ń lọ báyìí ẹ fún àwọn nǹkan tó kù láti ṣe ó dáa thank you ok.
èwo ni ìbéèrè aago ṣé o rí pé mo fẹ́ lọ dá láìlọ́ọ̀nù. má bínú ṣé wàá ti bínú nìyẹn ni. mo ti bínú o. má bínú ayọ̀ bá mi mọ nǹkan tó ṣẹlẹ̀ ni báwo la ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ títí ọmọ ọ̀gá yìí. obìnrin ẹ tún ti dé jọ dákun kí ló kàn ẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ọmọ ọ̀gá kí ni tèmi pẹ̀lú tọmọ ọ̀gá. báwo ni kò ṣe kàn mí báwo ni kò ṣe kàn ìwọ gan ọ̀gá tó ń fún wa lóúnjẹ táwọn ṣiṣẹ́ ló ń da ẹ̀ tó ń sanwó fún wa nǹkan wá ṣe àwa ní pt ẹ̀. ok jẹ́ kí n bí ẹ́ láwọn ìbéèrè kan látìgbà tí ọmọ ọ̀gá tó ti nù tá àti rí ṣé owó oúnjẹ àbí oúnjẹ tó ń jẹ ó dínkù. kò dínkù. sálárì ẹ ó yẹ. kò yẹ. ẹjọ kí wàá ní tiẹ̀ pẹ̀lú wàhálà ọmọ ọ̀gá sọnù àbí kò sọnù. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ó mọ̀ pé tó bá yàn sèmi náà máa dé abẹ́ màmá máa bímọ agọmọ ló ń ta mí. abiyamọ tòótọ́. Ọlọ́run agọmọ ni. sórí ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ yé mi ni ọmọ mélòó ló ti bí gan-an tó fi wá jẹ́ pé ara abiyamọ wa ń ta ọ́ tó bá yá ń sìn ẹ máa tẹnu bọlẹ̀ ṣó èké rádaràda tẹ́ máa ṣe náà nìyẹn má lọ gbájúmọ́ iṣẹ́ tó ń ṣe. rádaràda. Ayọ̀bámi èmi ni kíní burúkú yìí sọ̀rọ̀ sí kíní tó dàbí ẹgbà tó fi nara wọn lẹ́yìn egun yìí tó dàbí ọ̀pá tó ń fi Nàìjíríà flag sí ìyára pátákó pẹ́ẹ́lí abara gíẹ̀gíẹ̀ òpònú inú budẹ́kàn èmi ni kíní burúkú yìí sọ̀rọ̀ sí.
àbẹ́dì àtẹ̀fún àtẹ̀dì ẹrú olúfẹ́ ní gbogbo wọn. Omi wá fẹ́ tẹ̀yìn wọ̀gbìn mi lẹ́nu ó dòdì òdì àdáni. Tó bá rí bẹ́ẹ̀ torí wọ́n tó ń ṣalamí àwọn ọmọ yìí lọ láti òní lọ. Ilé ọ̀gbá ọ̀nà ọ̀gbá níṣẹ́ wí àyíràgbá òfin àfíà níṣẹ́ àwọn alálẹ̀dẹ̀ ọ̀run àfọ̀nlàjì máa ń wọ̀ iná burúkú èrò ọ̀run òkó lọ́rẹ̀ jó. Odò òdì abẹ́gùn ò ní tọ́jú eégún kú bẹ́ẹ̀ làbọ̀ṣà ò ní tọ́jú òṣà kú kò sólókò ò ní kú àlẹ̀dẹ̀ oko agógódé ò ní bá wọn lọ́rọ̀ ọba àrìṣà láyéláyé àìgbọ́kú ọkọ àìgbọ́kú àdá. Eléyìí le o orí eléyìí le tó bá rí bẹ́ẹ̀ tásàsí ọ̀bá ràn wọ̀ yóò ran àwọn ọmọ àlè tí mo kìlọ̀ fún tí wọ́n gbọ́ kìlọ̀. Ọ̀yá àdó ìjà mọ̀mí dà. Ẹ ṣeun ọ̀dà tàṣú bìnàbìnà báyìí ní í ṣe ewé àsùnwọ̀n yìí ewé àlùpà yìí dà ọ̀yá bá mi pa iye wọn dà pa ọ̀nà dà mọ́ wọn lọ́wọ́ kí wọ́n má mọbi tán lọ kí wọ́n má mọbi tán ti ń bọ̀ ìgbólẹ̀ ẹ̀ kù sí ẹ̀yìn ọmọ àlè jàtìjàtì àrá ni ọ̀sán pa yín wọ́n gba nǹkan mi padà lọ́wọ́ yín ẹ̀yin. Mo na sí wetin dey happen na ewo ogun kan tó ṣẹlẹ̀ ń sìn tó bá gbà kan lọ jẹjẹ tiwa ń sìn ká lọ ṣe fàájì tiwa ń sìn all this fuck up we no go see am I will not even know the kind woman the kind babe wey she be say. Alaye shut up jare. Don't give me that voice Johnson. O go blow látàárọ̀ ni. We don't even know whether na mami water we carry say wey we don miss. Ṣé ṣe Alaye mọ́ òdà tó ni. Quiet. Kí ló ṣe yín? Ẹ̀yin ṣètò ẹ̀ka máa ro way out. Ẹ̀ ń bára yín jà. Ṣé fẹ́ máa nọ́ra yín ni? Ibi tó bá lè ra bọ́ ọmọkùnrin. You. Ẹ dúró fún ọ̀bọ yẹn. Kẹ́ mú kó lọ náà. Nice one. Yeah, move. You. Alaye jalo. O ko pa látàárọ̀. I want the like on Rest. this car. I want the like. Rest. Alaye jíjẹ jọ máa blé orí ẹ o. Ẹ jọ̀ọ́ wọn kò fẹ́ sọ ní pé ẹ jẹ́ kí n tó bá jówó lẹ́fẹ́ ni máa pe dáàdì mi wọ́n fún yẹn. Àjẹ tó ní ìdòwò dáadé lójú ẹ̀. Move. Bí aṣáájú ẹ̀. I never shop ló pè wá ni. Èmi máa blé orí ẹ. This way. Èmi ò rán ìjà ẹ̀ o. Ẹ máa blé orí ìjà ẹ̀. Láti jókòó ó relax má báyé mi jẹjọ ṣàmì látàárọ̀ tó ti lọ gbé ọmọ wa ká má rọ ọmọ ó dẹ̀ relax síbí báyìí mo bẹ́ sọ̀rọ̀ nílé náà fún mi lésì what happened jọ torí Ọlọ́run má sọ mí dàlẹ̀ àgálẹ̀ náà. nítorí wàhálà tó fún mi nínú ilé mo ṣe wá jókòó sí privacy ilé òtún lẹ́yìn. wọ́n máa fẹ́ wàhálà báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí ṣé o mọ̀ pé in every profession there is rules that governs them ní ìkànnì tí torí pọ́ mọ́ mi sọnù kí n lọ pé IG tí mo rí sí pin bẹ́ẹ̀ though IG is my friend but ó ní rules wọn tẹ́mi náà láti follow that's not the way it's done báwo ló ṣe ń ṣe báyìí ṣòro bẹ́ẹ̀ mi náà ò ní tara mọ́ ni bí mo ṣe fi ẹ̀rẹ̀ sínú yàrá tí mo wá jókòó sí báyìí èmi náà ń ronú ni ó mọ nǹkan tí mi ò bá ní ká ṣe ìwọ ṣe padà lọ sínú yàrá go there and think kó wo gbogbo any of your friends nǹkan tó bá lè ṣe kó má lọ jẹ́ pé àwọn political opponents wa ló fẹ́ gbàbí báyìí yọ sí wa kí ayẹyẹ ọ̀làbà má lè hold that's what I'm thinking nǹkan tẹ́mi rò kó tó wọlé wá bá mi bí báyìí nìyẹn. gbogbo kí ló ń ṣẹlẹ̀ náà kí ló ń ṣẹlẹ̀ gangan nínú ilé yìí à ń sọ̀rọ̀ ọmọ ò ń sọ̀rọ̀ pàtí ọ̀la kí ló kàn mí pẹ̀lú pàtí ṣọ́mọ mi ṣe mo nídìí ọmọ mi náà mo nídìí ẹ̀ ó dẹ̀ bá mi sọ pé. Hello woman let me be now let jẹ́ kí n ronú go back to your room. kò sí problem ó ṣàánú mi. kí ló máa ń ṣe àwọn obìnrin yìí gan-an pàápàá. ìgbà tó ń ṣe pọ́ mọ́ àlè nìyàn bí iná ní nǹkan tẹ́mi náà ń forí mi rò jàre.
ní kí wá béèrè pé kí ni kí n bá yín prepare torí wípé látàárọ̀ ẹ̀ tí fi nǹkan kan sínú mà. Kí ló máa ń ṣe yín? Bọ̀ kí ló ṣe ẹ́? Ṣé o ò lójú tó lè fi ríran? Ṣé ọ̀rọ̀ oúnjẹ tẹ̀ là ń sọ nínú ilé báyìí? Because mi understand nǹkan tó ń ṣe ẹ́. Mo rò pé ẹ tí. Hello? O rò pé kí ni? Ó yá. Get out! Kí ló ṣẹlẹ̀ náà? Fún mi ní káàkiri. Lọ sí ọ̀dọ̀ alájà wa tí mo ní kó máa bọ̀ pẹ̀lú ẹ̀ ń sín kórí mi lẹ́sìn. Ṣé ilé ni màá ti bá wọn ní àbí ọ́fíìsì ni mà? Ilé. All right, ma. I know before I could complain about the missing charge you will have happened for hours, right? But situation on ground is really about concern. Actually, it's about my daughter. My PA went to the airport to pick her. And as I'm speaking with you right now, both my PA and my daughter, their numbers are not going through at all. That of my PA is not going at all, and my daughter's phone is ringing and nobody is picking it. I'm beginning to feel concerned. I still have to wait. Well, it's over an hour already. Well, just for the record, because you are my friend, I have to just let you know. Oh, okay, I should still exercise some patience, right? Oh, thank you very much. I'll wait. All right, I'll get back to you as soon as I get any vital information. Thank you. Pẹ̀lẹ́ o. Ẹ káàsán sir. Pẹ̀lẹ́. Yes sir. A ní gbogbo alamọ̀ yín ládùúgbò gẹ́gẹ́ bí party leader elected governor wa. Yes. A ní ká bi yín ní 1 or 2 questions. Okay. Nípa àtọmọ governor tí wọ́n kidnap. Irú ọ̀rọ̀ wo nìyẹn? Irú questions wo lẹ ń bi mí léèrè yẹn? Ṣé yóò mọ bẹ́ẹ̀ mi ṣe jẹ́ sí elected governor wa ni? Ẹ mọ̀ bí mo jẹ́ sí governor ni? Ṣé yóò mọ̀ pé ọmọ tèmi ọmọ mi gógó lọmọ tó kidnap? Ọmọ mi ni náà. Ẹ má bínú sá. Mi ò bínú ohun mi kàn lé ní. Nǹkan tó ń tẹ̀ láti bèrè ni pé as a party leader ẹ mọ̀ ju àwa lọ. Nǹkan tó jẹ́ ká interview náà nìyẹn. Kí lẹ rò bóyá ó ṣẹlẹ̀? Àwọn wo lẹ rò bóyá ó lè wà involved nínú nǹkan báyìí tí nǹkan báyìí fi ṣẹlẹ̀? Àwọn ta lè rò pé mo lè fura sí. Àwọn ta inú pa lè fura sí nílùú yìí bí ó ṣe àwọn opponent wa. Àwọn ló kidnap ọmọ gómìnà náà. Ẹ̀dẹ̀ wá wo wọ́n ń tọ́ra wọn ni o. Ìkọ̀kọ̀ gbọ́dọ̀ ṣí ọmọ yẹn. Ìkọ̀kọ̀ gbọ́dọ̀ ṣe tí ẹ̀rọ bá rìn. Wọ́n á gbádùn ara wọn. Èmi mo sọ bẹ́ẹ̀. Party leader máa ní sùúrù. Kí la gbé kí lẹ jù? Ẹ wo, gentleman and lady of the press. Ẹ má bínú o. Gbogbo ẹni embarrassment tẹ bá fèsì lọ́dọ̀ wa ń báyìí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run má bínú. Èmi ni mi ò mọ̀rọ̀ sọ. Party leader kí ló dé? Èmi ò mọ̀rọ̀ sọ ló ń sọ yẹn. Ṣebí bẹ́ẹ̀ ṣe jẹ́ party leader lèmi jẹ́ woman leader. Wọ́n dẹ̀ súnmọ́ gọ́vnà jù yín lọ. Nǹkan tó ṣẹlẹ̀ yìí, ó jìjọ ṣẹlẹ̀ sí wa ni. Ṣé ìwọ ni wọ́n ní party? Ó jìjọ ṣẹlẹ̀ sí wa ni. Ṣé ìwọ ni wọ́n ní party? Ṣé ilẹ̀ yín ní? Ọ̀rẹ́ ti yé mi. Sẹ́yìn lẹ́yìn ní. Wọ́n ti fún ẹ Látẹ̀kẹ̀ lówó. yìí sì. Wọ́n ti fún ẹ lówó. Nígbà táriwo lè ṣe. Jókòó síbẹ̀. Láti ìgbà tá a ti ń wá àwọn ọmọ yẹn. Jókòó síbẹ̀. Kí ló dé tẹ́ ẹ lọ sí police station? Wọ́n máa Kẹ́ ẹ lọ pariwo. Ẹ̀yin náà máa jí pé tọmọtọmọ. Ẹ̀yin náà máa jí pé tọmọtọmọ. Kí ló dé? Tọ́ba gbé àníwẹ̀ o. Tọ́ba gbé yín gan-an ò ní béèrè yín. Ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pariwo bẹ̀rẹ̀ sí ní pariwo. Táriwo bá ṣe láti jọ ìjọ yìí ni. Wọ́n ṣe lọ sí police station kọ́ lọ pariwo kọ́ release ọmọ fún wọn. Ṣọ́gbọ́n ọmọ pamọ́ ni. A máa padà wá. Ṣé ti gbọ́? A máa padà wá lórí ọ̀rọ̀ yìí. Ọlọ́run á fún wa. Ẹ̀yin gan ẹ má bínú. Any embarrassment tẹ́ ẹ bá face lórí ọ̀rọ̀ yìí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú. Àwa náà dúró náà. Ariwo kọ́ la máa fi rọ́mọ. Ó ta gbogbo wa lára ó dùn wa náà. Ọmọ gómìnà wa ni.
sọ̀rọ̀ ni. I'm beginning to feel so concerned right now. Ó dẹ̀ mọ̀ pé àwọn Yorùbá sọ pé ọmọ ẹni kú ó sàn ju ẹ̀mẹ́ nínú lọ. And you know my swearing is just around the corner. Eh? Your Excellency, Abi, ti now. Okay, let me put this to you. Oh, trust me, that's it. No, of course, fine. I gave you my word, pay within 24 hours, but still, the meeting better share me. Who want DPO? Pata, meeting basoro. Who good division, not a mount. You come out so in phone, the phone. I want to meet details it. It's unimaginable. Need answer to not go away. That's a bit of security, because you can't tell. They could be after you or your entire family. But I assure you, be calm. I can't be calm. Just relax. I can't be calm. I am not after your strategy. And got to fún mi concern kó má lọ jẹ́ pé àwọn political opponents mi no fẹ́ lo means yẹn láti lè gba gbogbo plans mi jẹ́. They will be brought to book. It's taking too long. Because you are involved. Kò yẹ kí n ṣe nǹkan kan within 24 hours. But still, gbogbo àwọn DPO mo ti detail. Okay, check in shock. Some special squad are out already. Different places. Don't shishe that was someone divisional police officers. It's the result that I want. It's not what you are plotting. You get it. Result, mo fẹ́ result. You can bet it. You can bet That's my that. concern You can right now. bet that. But your health is important. You know. Well, they're doing it so you need to be I careful. should count on you. Count on. I should. Just count on. And Trust. I'm holding you responsible for that. Bet it. Ṣé woman leader wà? No, sílé o. Ṣé kò sí? No, kò sí kankan. Pressman wá. Okay. Akọ̀ wá láti wá bá ọ sọ̀rọ̀ àwọn ọ̀nà tó tẹ̀sí nípa nǹkan tó ń ṣẹlẹ̀. Nǹkan tẹ́ bá fẹ́ rí wọn fún, ẹ lè sọ fún mi, màá bá yín jíṣẹ́ fún wọn. Ẹ jọ̀ọ́, báwo làwọn ṣe jẹ́ sí? Ọ̀rẹ́ tímọ́tímọ́ mi ni o, she is my tight friend. Ọ̀rẹ́ gidi. Ṣé gbọ́n pa nǹkan tó ń ṣẹlẹ̀ nígboro ńsìn nípa ti ọmọ gọ́vnà tó miss? Kọ́nà bá a ṣàwárí ẹ̀ ni. Kò sẹ́ni tí ò mọ̀ pọ́n wà. Ẹ wò ó kódà odi nínú ìlú ìgàn ó mọ̀ pọ̀ ọmọ gọ́vnà sọnù. Àdúrà làwa náà fi ń ràn wọ́n lọ́wọ́ kọ́ ló ń ṣe ní rírí. Kò sí wàhálà ẹ ṣe gan. Tí woman leader bá dé, ẹ sọ fún pàwọn press wà rí. Okay. You're welcome. Thank you. Ẹ ṣé. Ọ̀gbẹ́ni, where you dey go again now? Ibo ló ń lọ? Akàn lọ, à ń lọ látàárọ̀. Àmọ́ bí tá a lọ. Ọ̀gbẹ́ni, mo go back na embassy no dey do jàre now. Ọ̀gbẹ́ni Fortune, I no dey gbádùn your matter o. Ó kàn ń pariwo látàárọ̀, kí ló ń ṣe é náà? Ikú tó bá ń lé ọmọ tó bá padà. Ọmọ kan fún ẹgbẹ́ òbọ̀lọ̀ dúró ni, kí ló ń ṣe tó ń ṣe ẹ̀mí àmà náà? Ọjà Mùsálà tó máa lágbára. Guy, mo kù. Wọ́n mọ èmi pa àsẹ́yìn mo. Ọmọ yàrá lọ́wọ́jú tààrí kí ló ń ṣe tó èmi pa. Bossman, let me understand o. Àbí kí ni gbogbo wèrè yìí gan? Ṣé bí wọ́n máa ń wà kọsẹ̀ jáyé yàn kí yàn tó máa mú yàn ni? Àwọn gbọ́dọ̀ bí ṣe dá sílẹ̀ náà. Àwọn
fún ṣọ́ọ̀tù lọ látàrọ̀ gan àárín wọn. èmi ò rí sí gbogbo ilé ìjà ìjà máa kóyàn láyà èmi ò rí sí ìjà èmi ò ráyè o aláyé má wojú mi tán. This way, this way, this way. Yeah, yeah. Move. Yeah. Ah! Move. Move. What? Shut up! Omi kọ́ ògógóró ni.
Táíwò báwo lẹ ṣe lò Daniel kí ló ṣẹlẹ̀. Speak. What happened to my daughter? Sir, kí ẹ kàn tí ẹ ń lè ròyìn. This is a long story. Call me the family doctor now. All right, sir. I see you like a confidant, but I don't know if you are a friend or a foe. What will you do? To me, if you are the one. Oh, ìyá ni wúrà. Yeah.